Oke Agunla lẹ́tọ̀. Ètò Adétúnjí Quality kẹ́ máa gbọ́. Oke Agunla pẹ̀lú Mr. Quality kù dédé àkókò yìí ẹ káàbọ̀ sórí àkọ̀tun ètò Ọlọ́run ó yá tún wá ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe lálẹ́ ìkáyé lè mọ̀ pé lóòótọ́ iṣẹ́ ọ̀rọ̀ sísọ yìí ó fi rán Quality ní àyàbá kan. Ọlọ́run ló ní ìyà àtọlá, ọmọ èèyàn ló ní àròpin. Àwọn tó ti rò pé ẹ ò lè là gbogbo wọn pátá ní ó wàá padà wàá bá yín fowó. Àwọn tó ti rò pé ẹ lè jẹ́ èèyàn ní á tún padà wàá máa tọrọ owó lọ́wọ́ yín ìyún fún ẹni tó bá pì ẹ́ lẹ̀. Ṣé má parọ́ tàn yín, mo ti sọ fún yín pé abala àkọ́kọ́ yìí ìlanilọ́yẹ̀ tó máa ń mú ìmísí dání ni. Bá ṣe ìlanilọ́yẹ̀ lásán kákàn mú tọ́pìkì kan wá ká wá máa ṣàlàyé irọ́ àwọn ọ̀rọ̀ ìmísí ilé tó jẹ́ pé ẹ̀dẹ́ yìí sábà fetí gbọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tàbí lọ́pọ̀lọpọ̀ ètò òun ló máa ń jáde lábala yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ló máa ń tọrọ oore Ọlọ́run o lẹ́nu iṣẹ́ tí mo wà yìí mo fẹ́ ìgbéga Ọlọ́run promotion double promotion. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló máa ń tọrọ oore Ọlọ́run ọjà mi tí mo ní ṣọ́ọ̀bù kan mo ní mo fẹ́ jẹ́ kó di ṣọ́ọ̀bù méjì. Gbọ́n látàrí bí ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ń fojoojúmọ́ tọrọ oore tí wọ́n ń fojoojúmọ́ tọrọ enlargement tí wọ́n ń fojoojúmọ́ tọrọ God should expand me from coast to coast òun ló jẹ́ pé wọn ò múra ọ̀rọ̀ ẹ̀yìn wọn ò múra ìfàsẹ́yìn wọn ò múra àti bí wọ́n ṣubú wọn ò múra rẹ̀ lẹ̀. Lábẹ́ bó sì ti wulẹ̀ kórí èèyàn ò lè dàgbà sí èèyàn ò lè gòkè sí èèyàn ò lè pọ̀ sí èèyàn ò lè lọ síwájú láì ní ọ̀tá sí. Pé ọ̀tá àti oore àtọ̀tá ó dà gẹ́gẹ́ bíi táyà àti kọ́ǹdé. Adépẹ́ ni tó bá ń tọrọ oore Ọlọ́run ò mo fẹ́ dàgbà sí Ọlọ́run dákun bá mo fẹ́ gbà tí ó bá fi dọdún tó ń bọ̀ mo ti fẹ́ ju ibi tí mo wà yìí lọ Ọlọ́run promotion level kínní mo wà báyìí nígbà tí ó bá fi dọdún tó ń bọ̀ jẹ́ promotion mi ó tètè tẹ̀ mí lọ́wọ́ ó yẹ kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà kó máa múra ọ̀tá lẹ̀. Torí nígbà tí oore bá ti ń wọlé dé nígbà tí o bá ti ń dàgbà sí nígbà tọ́lọ́run bá ti ń bùkún sí i fún ọ bí ìbùkún ṣe ń dé òun lọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ni ó máa dé bí oore bá ṣe ń dé òun nìṣòro ó máa dé. Má parọ́ tọ̀ yín kì í ṣe gbogbo ogun tó ń ja ẹ̀dá láyé òun là fọwọ́ fà àwọn ogun míì wà ìṣòro míì wà tó jẹ́ pé gbígbàdúrà ní sí wá ìta sọ̀rọ̀ gba dọ́là àwọn ogun míì wà tí ó máa jani tó jẹ́ pé àdúrà ṣetán láti gbà ní. Má parọ́ tọ̀ yín àdúrà míì tó bá ṣetán láti gbà nígbà tí ìdẹ̀ra bá ṣetán láti dé afẹ́fẹ́ ìnira afẹ́fẹ́ ìṣòro afẹ́fẹ́ challenges ni ó kọ́kọ́ fẹ́ wá. Nígbà míì èèyàn bá ti ń gbàdúrà ń gbà míì èèyàn bá ń ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ tó dàbí ẹni pé ìṣòro yẹn ń le sí i ṣé má parọ́ tọ̀ yín kì í ṣe pé àdúrà yẹn ò gbà àdúrà yẹn ń gbà ó lè jẹ́ pé àdúrà yẹn ọ̀nà tó fẹ́ gbàgbà ibi ìṣòro ló fẹ́ bà wá ibi ìṣòro òun ló fẹ́ bá wá. Má parọ́ tọ̀ yín ẹni tó ń gbàdúrà kí k'Ọlọ́run kó jẹ́ kó òun ga sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ máa múra á lẹ̀ pé torí bí oore bá ṣe ń wọlé dé tí àánú ń wọlé dé níbi tó ò lérò àánú sí tàánú ń wọlé dé níbi tó ò lérò oore sí tí oore ń wọlé dé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà oore máa wọlé wá pẹ̀lú ẹ̀tanú oore á máa wọlé wá pẹ̀lú ọ̀tẹ̀ oore á máa wọlé wá pẹ̀lú àwọn tó ti di ọ̀rẹ́ tẹ́lẹ̀ tí wọ́n á dára padà tí wọ́n á yíra padà tí wọ́n á di ọ̀tá. Ẹ jẹ́ n jùbéèrè tanná. Ọ̀rọ̀ yẹn ń jáde wá wọ́n ń ṣí síwájú mi bẹ́ẹ̀ mo dẹ̀ ń gbìyànjú láti máa mú un lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ìbéèrè tí mo fẹ́ béèrè lálẹ́ ni pé nínú ayé nínú ìrìn àjò ẹ̀dá láyé ọmọ ológo ní ìkápá lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àyàfi gbogbo nǹkan òun lọmọ ológo ní ìkápá lórí ẹ̀ gbogbo nǹkan òun lọmọ ológo ẹni tó wáyé láti wá ṣe rere ọmọ ológo ẹni tó wáyé láti wá fi ìtàn rere lélẹ̀ òun lọmọ ológo ẹni tó wáyé láti wá gbìyànjú kó sa gbogbo ipá tó wà ní ìkápá ẹ̀ láti san gbèsè eléyìí tọ́lọ́run ní kó wá san láyé òun lọmọ ológo ọmọ ológo yẹn ó wá ní ìkápá lórí gbogbo nǹkan pátápátá ṣùgbọ́n nǹkan kan wà tí ò ní kápá lórí ẹ̀ lábẹ́ bó tilẹ̀ kó lówó tó lábẹ́ bó tilẹ̀ kó nípò tó lábẹ́ bó tilẹ̀ kó láàánú tó lábẹ́ kódà kó jẹ́ pé kó kù nǹkan tí ó jẹ́ báyìí yóò fi ṣàánú ni kò ní kápá lórí ẹ̀. Kò ṣe máa má fi. Kí ni nǹkan náà? Àtẹ́lẹwọ́ ẹ̀. Ìsáyà ọmọ gbọ́dọ̀. Èkìrù ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọ ológo láyé ẹni tó bá wáyé mo sọ fún yín mo ní gbogbo ẹ̀dá tó wáyé pátápátá ló ní nǹkan tó yàtọ̀ tí Ọlọ́run ò fún ẹnìkejì yìí tí bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Lọ́pọ̀ ọgbà míì iṣẹ́ títa yóò ṣe làkọ́ni kàǹdí ó ṣe là bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ọgbà míì ọ̀nà títa yóò rìn tí ó fi dókè òun kọ́ ni kàǹdí ó rìn ṣùgbọ́n nígbà míì alára ẹni tó ní ẹlẹ́ran ara máa fẹ́ kó jẹ́ pé iṣẹ́ kan náà ní Táyé àti Kàǹdé ń ṣe ṣùgbọ́n aṣẹ̀dá Táyé àti Kàǹdé lọ́pọ̀ ọgbà wọ́n kàn jọ gba ibì kan náà wáyé ọ̀nà míì ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbà
tí wọ́n fi dókè látàrí bó ṣe jẹ́ pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbà láti fi padà síbi tí wọ́n ti wá. ọ̀rọ̀ tí mo sọ yóò máa rújú ṣá. ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ kó rí ọ̀nà tí kálukú gbà láti fi dókè ó ń bẹ látẹ̀lẹ́wọ́ kálukú ó sì tún ń bẹ ní àtàrí kálukú báyìí. òun ló fi jẹ́ pé àwọn tó bá ń wo sàákún àwọn tọ́lọ́run bá fún ní ìṣíjú tó máa ń rìn yàtọ̀ sí ojú májàsí kọ́tà tó máa ti wá ní mọ́wọ́ àlàáfíà rẹ wá tó máa ti wo àárín méjì ọ̀hún iṣẹ́ tó ṣe rèé. àwọn ẹlòmíì tó bá ti wo àtàrí àárín méjì orí báyìí pé gbórí rẹ wá jẹ́ ń wò ó iṣẹ́ báyìí ni ó máa ṣe. bẹ́ẹ̀ ló fi jẹ́ pé nígbà míì tí èèyàn bá ń kojú ìpèníjà kò sọ pé ó ti tọ́ fún nítorí pé ńgbà míì mo sọ ńgbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí mo ní nígbà tí àdúrà bá ṣetán tó bá fẹ́ gbà lọ́pọ̀lọpọ̀ ẹ̀dọ̀ ẹlòmíì ibi ìṣòro ló máa ń gbà á wọlé. àìmọye àwọn àáfàá àìmọye àwọn pásítọ̀ àìmọye àwọn oníṣẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọn ò ṣe dúdú wọn ò sì bá tọmọlàkejì jẹ́ rí. bí ìṣòro bá ṣe ń borí ìṣòro ni ìpèníjà ó máa borí ìpèníjà. kì í ṣe pé Ọlọ́run ń bínú sí wọn kì í ṣe pé àdúrà wọn ò gbà kì í ṣe pé Ọlọ́run ò wọ̀dọ̀ wọn ṣùgbọ́n àdúrà wọn ṣetán láti gbà. afẹ́fẹ́ rere ṣetán láti fẹ́ wá òun la fẹ́fẹ́ burúkú àkọ́kọ́ fẹ́ wá. máa ń ṣẹlẹ̀ nígbà míì bá a ṣe dáyé ni bá a ṣe bá a ní àdúrà ṣetán láti gbà ní. ọ̀rọ̀ yẹn ń jáde wá. ọmọ ológo ẹni tó wáyé tó wá ṣe rere ẹni tó wáyé tó wá gòkè ẹni tó wáyé tó fẹ́ fúnni láyé ẹni tó wáyé tó wá san gbèsè láyé gbogbo nǹkan ló ní kápá lórí ẹ̀. ṣùgbọ́n nǹkan kan wà tí ọmọ ológo ò ní kápá lórí ẹ̀ kí ni nǹkan náà náà. ní ẹ má jẹ́ kó máa jẹ́ tuntun sí yín. nígbà tí ẹ bá rí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá ń sọ̀rọ̀ yín láìda ẹ má jẹ́ kó máa jẹ́ tuntun sí yín torí níwọ̀nba ìgbà tẹ́ ẹ bá ti ń gbàdúrà pé ẹ fẹ́ ga síwájú ẹ gbọ́dọ̀ máa múra àwọn tí ó fẹ́ fà yín sẹ́yìn lẹ̀. má jẹ́ ó jẹ́ tuntun sí yín don't be surprised. ẹ bá ń gbàdúrà wípé Ọlọ́run mo fẹ́ promotion ẹ máa múra àwọn tí wọ́n wà lójú kan lẹ̀ nígbà tẹ́yìn fi wọ́n lẹ̀ síbi táwọn ò tí ì ní promotion láti sọ̀rọ̀ yín láìda don't be surprised. àti ẹ bá wà láwùjọ àwọn tí ò tí ì bímọ tẹ́yìn sì ń gbàdúrà pé Ọlọ́run fún mi lọ́mọ Ọlọ́run fún mi lọ́mọ Ọlọ́run fún mi lọ́mọ tẹ́yìn bíi mẹ́ta mẹ́rin tí ẹjọ́ ń gbàdúrà tọ́lọ́run wá gbàdúrà tiyín tó fẹ́yìn níbejì táwọn kan sì wà tí wọ́n sì ń gbàdúrà tọ́lọ́run tí ì dá wọn lóhùn ẹ máa múra pé àwọn èèyàn á sọ̀rọ̀ yín lẹ́yìn pé ẹ ti mú kan mọ́kan don't be surprised ẹ má jẹ́ kó yà yín lẹ́nu náà. tẹ́ ẹ bá jọ wà nínú ọjà tó jẹ́ pé ṣọ́ọ̀bù kan lẹ́ fi jọ bẹ̀rẹ̀ àkúbè òkìrìkà lẹ́ fi jọ bẹ̀rẹ̀ nípa gbà tó yá ẹ gbàdúrà ṣọ́ọ̀bù ẹyọ kan di méjì àwọn tí ẹ jọ bẹ̀rẹ̀ àwọn sì wà níbi tán ti ń ta òkìrìkà ṣọ́ọ̀bù ẹyọ kan ti yín ẹ tún kúrò nínú ọjà ẹ ní ṣọ́ọ̀bù ń bẹ̀ ẹ tún lọ́jà ẹ tún ní ṣọ́ọ̀bù síbò míì ó tún yá ó di pé ẹ̀ ń tajà yẹn mọ́ ẹ tún ń ta ọjà míì ẹ tún ń ta ọjà bíi oríṣi mẹ́ta nínú ọjà bíi oríṣi mẹ́rin àwọn tẹ́ ẹ sì jọ bẹ̀rẹ̀ sí wà lójú kan náà ǹjẹ́ ẹ tiẹ̀ múra á lẹ̀ wípé àwọn tẹ́ ẹ fi ilẹ̀ sẹ́yìn yẹn wọ́n á gbìyànjú láti dá yín padà sẹ́yìn don't be surprised. oh my god. ẹ má parọ́ tọ̀ yín ṣé kí n sáré ṣe yín gbẹ́rẹ́ ìpàkọ́lé kókó ọ̀nà mẹ́ta kan ìdí pàtàkì tí àwọn arónípin tó fi máa ń ró èèyàn pin ìdí pàtàkì tó fi máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ìdí pàtàkì tó fi máa ń gbìyànjú kẹ́ni tó ga kó ṣàjábọ́ ìdí pàtàkì tó fi máa ń tóun nìkan ni ìdí mẹ́ta yìí ni màá sáré sọ fún yín sẹ́yìn. ẹ má parọ́ tọ̀ yín nígbà tí wọ́n bá ti gbìyànjú pátápátá láti meet up pẹ̀lú level yín when they can reach your level ó jẹ́ pé ibi tẹ́ ẹ wà wọ́n gbìyànjú títí láti débẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn ò jọ tí mo ń sọ yẹn ṣó ń yé eyín yékéyéké ìdí àkọ́kọ́ nìyẹn when they try to meet up or to level up with your level but they can't. inú máa sọ inú máa bí wọn ni. inú wọn ò ní dùn sí yín. ó ń lo fìlà tó ń dán ojú rẹ̀ ń dán aṣọ rẹ̀ ló tún ń dán yìí àwọn wá ń gbìyànjú láti lo fìlà bíi tiẹ̀ wọṣọ tó ń dán kó wọ ṣùù dúdú tó ń dán bíi tiẹ̀ ṣùgbọ́n wọn ò rí slippers ni wọ́n ń wò. inú wọn ò lè dùn sí ọ. ṣèyí ò lé ní ọ̀nà kejì eléyìí tí àwọn abínú ẹni tó fi máa ń bínú ẹni pé nígbà tí wọ́n bá gbìyànjú láti ní nǹkan tó o ní táwọn ò ní. nígbà tán bá ń gbìyànjú láti ní nǹkan tó o ní òkè Android phone ìwọ ń gbìyànjú òun wọ Facebook òun lo WhatsApp òun lo Twitter òun lo Instagram òun lo Snapchat òun lo TikTok ó tún ń lo 2go àbí. gbogbo àwọn kíní yẹn ni wọ́n ń gbìyànjú láti ṣe òun kàn sẹ́ni tó wà ní Germany ẹni tó wà ní London àwọn sì ní fóònù tanná sọ́bẹ̀. gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ wá láti ní fóònù àti máa WhatsApp máa Instagram gbogbo ẹ̀ wọn ò ní when they can get what you have gotten. ohun tí mò ń
ń sọ yín òru jíṣá. Ìdí kejì tí wọ́n fi máa ń bínú èèyàn nìyẹn. Nígbà tí wọ́n bá gbìyànjú pé aṣọ funfun tó ń wọ̀ tó ń dán kólákólá, ó wù àwa náà káwa náà máa wọ̀ ọ́ náà. Wíìgì tó lò, á náà gbìyànjú láti rarú wíìgì yìí ṣùgbọ́n wọn ò rí. Gbogbo owó tó ń rí, owó oṣùkú ni wọ́n ń rí. Gbogbo owó tó ń rí, owó ìyá ẹ sábà ń di mẹ́rin sí sọ́wọ́ iwájú, òun ni wọ́n ń rí. Inú wọn ò lè dùn, wọ́n á máa sọ̀rọ̀ rẹ lẹ́yìn. Wọ́n á di mélòó? Ó di méjì. Òun ló fi jẹ́ pé tí èèyàn bá ń tọrọ oore láyé, ó yẹ kó máa múra àwọn tí ó gbìyànjú láti fà ọ́ sẹ́yìn nílẹ̀. Torí kì í ṣe gbogbo èèyàn nínú wọn dùn sí. Kì í ṣe gbogbo èèyàn nínú wọn dùn sí kò yọ ọmọ ìyálẹ̀. Kì í ṣe gbogbo èèyàn nínú wọn dùn sí kò yọ mọ̀lẹ́bí ilẹ̀. Bákan náà bàbá kan náà ló bí wa, kò yọ ọ́ lẹ̀ o. Lọ́dà ṣe má parọ́ tàn yín, ìyá mi ni, bàbá mi ni, níbi tọ́rọ̀ ayé àti gòkè ayé tó lágbára dé kò yọ ọ́ lẹ̀ o. Sọ méje ó kù kẹta àbí? Ìdí pàtàkì táwọn abínú ẹni fi ń bínú ẹni. Ìdí pàtàkì táwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn fi ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn. Ìdí pàtàkì táwọn tó ń gbìyànjú láti fa ẹni tó wà lókè jábọ́ tó fi ń gbìyànjú láti fà á bọ́. Ìdí pàtàkì tó fi ń ní sóhun nìkan ni. Ìdí pàtàkì tí wàá fi kọjá tí wọ́n á máa yín mú ara ilé ẹ ò rí, ọ̀rá la rí ẹ̀, ọ̀rá la ò rí. Wọ́n ló tún ra mọ́tò kan àkúmọ̀bí tó ti ń rówó. Àwọn ló tiẹ̀ tún ti kọ́lé kan sí Láfẹnwá. Bí ó ṣoògùn owó ni, kò sì ṣoògùn owó ṣùgbọ́n torí pé wọn ò láǹfààní láti meet up pẹ̀lú level ẹ̀. Wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn nìyẹn. Má jò ó bí o nínú. Kí lẹ́lẹ́kẹta tí mo fẹ́ sọ yẹn náà? When they try to copy your lifestyle, gbogbo bó o ṣe ń gbègbè ayé, bó o ṣe ń jẹ, bó o ṣe ń mu, bó o ṣe ń múra, bó o ṣe ń sọ̀rọ̀. When they try as much as possible to copy your lifestyle, but they can't, inú wọn ò ní dùn sí ọ. Wàá di mẹ́ta bí. Àkọ́kọ́, when they try to reach your level, but tó o bá ti bá a tó gbìyànjú láti débi tó o dé kẹjọ wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí wọn ò bá ti bọ́ inú wọn ò ní dùn. Nígbà tó máa ń gbìyànjú láti ní nǹkan tó o ní tí wọn ò ní, inú wọn ò ní dùn. Nígbà tó máa ń gbìyànjú láti máa ṣe bó o ṣe ń ṣe, copy your lifestyle. Tó o bá ti rí i copy, wọ́n máa sọ̀rọ̀ ẹ lẹ́yìn, wọ́n máa sọ ni. Ẹ sáré ṣàlàyé ọ̀rọ̀ yìí torí ọjọ́ ti ń lọ. Ẹ má parọ́ tàn yín, tó bá jẹ́ pé bí ọ̀rọ̀ yẹn ṣe ń wá sí mi lọ́kàn, mo kúkú ti sọ fún yín pé Lédùà ti gbẹ́ kànga ọ̀rọ̀ sínú Mr. Quality, bẹ́ẹ̀ ló ti kan mi. Ẹ má ní pé bọ́rọ̀ yẹn ṣe ń wá, bọ́ ṣe ń ṣí kinní yẹn síwájú mi ni mo ṣe ń mú. Ṣùgbọ́n ẹ kì í sáré ṣàlàyé ẹ̀. Ẹ káàbọ̀ padà sábàlá ìṣàlàyé ọ̀rọ̀ yìí. Èyí tí ẹ bá jẹ́ olólùfẹ́ ètò Òkè Agunla dénúdénú, èyí tí ẹ nífẹ̀ẹ́ Mr. Quality dọ́kàndọ́kàn, kí n má parọ́ tàn yín. Wọ́n ti gbọ́ tí instrumental yìí bá ti ń dùn tán. Wọ́n ní ọ̀bọ̀n yẹn ṣetán ọ̀rọ̀ fẹ́ bọ́. Bẹ́ẹ̀ mo máa ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà láti máa correct impression tòun ti ọ̀rọ̀ táwọn olólùfẹ́ wa máa ń sọ. Mo máa ń sọ fún yín pé tẹ́ ẹ bá ń gbọ́ èyíkéyìí ọ̀rọ̀ tó bá ń ṣe yín láǹfààní lẹ́tẹnu Mr. Quality. Ṣé Mr. Quality ló ń sọ? Ṣọ́run ọba mi lọ́ba tó ní ọ̀rọ̀ tó kàn ń gbẹnu atọ́kùn ń sọ̀rọ̀. Ìdí rèé tó fi jẹ́ pé Elédùà lẹ́ẹ̀ máa gbóṣùbà kárẹ̀ fún. Ṣé Quality yìí lẹ́ẹ̀ máa kó bẹ́rẹ́ fún. Ọlọ́run ọba mi ọ̀rọ̀ tó lo ẹni tó ń sọ yìí fi jàǹfààní fọ́pọ̀lọpọ̀ ẹgbàágbèjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gan lẹ́ẹ̀ máa gbóṣùbà kárẹ̀ fún. Bí tí ò bá rán wa níṣẹ́ yìí, kí la fẹ́ ṣe náà? Tàbí tó bá tiẹ̀ wá rán wa tá a bá jẹ́ kí la fẹ́ ṣe náà? Níbi ìsìn Ọlọ́run ọba mi Èdùmàrè tó jẹ́ pé òun lọ́ba tó lágbára ju gbogbo alágbára lọ. Ọlọ́run ìkì rẹ̀ pọ̀, ìkì rẹ̀ ń gùn mí lọ́pọ̀lọpọ̀ torí pé ó dá lọ́pọ̀lọpọ̀ sí mi. Ọlọ́run ò ní ṣaláì má kí gbogbo àwọn pásítọ̀. Àwọn pásítọ̀ yìí dá lọ́pọ̀lọpọ̀, bẹ́ẹ̀ ni mò ń rí sí ọwọ́ yín. Ẹ̀yin wòlíì, ẹ̀yin prophetess. Ọlọ́run ò ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe èmọ̀ kí ló dé tí Quality ò lè ṣe kó má kí àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà. Ẹni tó bá mọ irú ìrìn àjò tí mò ń rìn yìí, ẹni tó mọ orí ìrìn tí mò ń rìn yìí, ẹni tó mọ irúfẹ́ ìgbésí ayé tí mò ń gbé yìí, ẹni tó bá ń lè rìn nínú ẹ̀mí pẹ̀lú mi ló lè understand nǹkan tí mò ń ṣe yìí dáadáa. Torí pé ẹ má parọ́ tàn yín, mò ń rìn nínú àwọn nǹkan yìí pẹ̀lú oore ọ̀fẹ́ àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Bẹ́ẹ̀ ni ilé sọ́jú bẹ́ẹ̀ lọ àwọn pásítọ̀ ṣe mò ń rọ́wọ́ àdúrà yín, mò ń rọ́wọ́ ṣòro yín, mò ń rọ́wọ́ gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé lórí Quality pọ́mọ kékeré ni bọ̀bọ́ yìí sẹ́. Gbogbo ẹ̀ tó ń tàn yóò gbọ́dọ̀ kú. Ṣé mo dúpẹ́ ní àfáà yìí ń kọ́? Ìgbàgbèjà àwọn àfáà ní mi mọ̀ rí. Ó jẹ́ pé lójoojúmọ́ náà ń fojoojúmọ́ ṣe àdúrà, náà ń gbé Kùránì, náà ń fa Ọlọ́run. Ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin ṣéwù ẹlẹ́sẹ̀ kan àbáláyé ń kọ́? Tẹ́ ń soríṣiríṣi ìpèsè nítorí Quality yìí sẹ́. Bọ̀bọ́ yìí ọmọdé ni ti fọmọdé lógo yìí. Mo tọ́ ọ̀rá ń tàn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí kò gbọ́dọ̀ kú, bẹ́ẹ̀ ni kò ń gangan ò gbọ́dọ̀ kú. Tí mo fi ń mọ rírì àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí nìyí. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ iye tó su Quality ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lè oh my God, wọn ò lè láǹfààní láti rí wa wò. Ṣùgbọ́n wọ́n ń fàdúrà ràn wá lọ́wọ́. Ṣé mo dúpẹ́ gan-an. Ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń gbàdúrà pọ́mọ ọlọ́mọ yìí ò ní kú sẹ́ẹ̀. Lógo rẹ̀ tó ń tàn yóò gbọ́dọ̀ wọ
mi bẹ́ẹ̀ ni kó máa tẹ̀ sọ́wọ́ iwájú kó fi lè ṣàǹfààní fáráyé sọ́wọ́ iwájú sí àwọn ògo ọmọ tí yín náà ò ní wọ́ ọ̀kùn lójú ayé yín àwọn ọmọ yín ò ní wọ́ ọ̀kùn nígbà tí ẹ bá símọ́ ògo àwọn ọmọ yín ò ní tẹ̀rì ẹ ráyè sàmí bẹ́ẹ̀ lẹ́bí sì tó ṣé mo dúpẹ́ gan mo mọ rírì yín gan ẹ ṣé gan thank you so much thank you mo mọ rírì yín gan ìbéèrè tí mo béèrè torí ìjọba àkókò ìbéèrè tí mo béèrè yẹn náà lọ dandan yìí bẹ́ẹ̀ ní tẹ́ ẹ bá ń bá a bọ̀ látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ètò yìí pé gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń mú wá bí wọ́n ṣe ń ṣì kíní yẹn síwájú mi tí mò ń mú un lé kẹ́kẹ́ tí mọ̀ yìí pé ọ̀nà ibi tí bọ̀bọ̀ yìí ń lọ rèé ṣe má parọ́ tàn yín sọ́ngbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí mo ní kò sí ọmọ ológo tí ó fẹ́ ga láyé bí èèyàn bá ṣe ń gbàdúrà àti ga láyé ń gbàdúrà àti lọ síwájú ń gbàdúrà láti fèsì ń gbàdúrà láti rí ìbùkún sí i yàtọ̀ fún bó ṣe wà tẹ́lẹ̀ ìfẹ́ níbẹ̀ gbọ́dọ̀ máa múra lẹ̀ ìdí rèé tó fi jẹ́ pé ìgbà tí èèyàn bá ti ga tán nígbà tí ògo bá ti dé nígbà tí orúkọ bá ti dé pé èèyàn ń jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ ní pé o lè ń wọṣọ tó wọ̀ ọ́ òun ra bàtà tó wọ̀ ọ́ bẹ́ẹ̀ òun gbìyànjú láti ṣe nǹkan tó wọ̀ ọ́ láì gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni mọ́ má parọ́ tàn yẹn lábẹ́ bó tilẹ̀ kéèyàn lágbára lórí owó tó kéèyàn lágbára lórí ipò tó kéèyàn kódà kéèyàn tún lóògùn tó èèyàn lágbára lórí ọ̀tá ò lágbára lórí àwọn ọlọ́rọ̀ ẹ̀yìn ò lágbára lórí àwọn tí ó gbìyànjú láti fọ̀ ọ́ wálẹ̀ ò lágbára lórí àwọn tí ó gbàdúrà pé kí náà ògo rẹ̀ ó kú lójijì ò lágbára lórí àwọn tí ó máa gbàdúrà pé ó wù kó sùn kó má jí mọ́ ò lágbára lórí gbogbo àwọn tí ó máa gbàdúrà pé àtiwọ àtàwọn ọmọ àti gbogbo nǹkan tó ní kí gbogbo ẹ̀ kó sì dúró wá pé bẹ́ẹ̀ ni mo sọ fún yín nílé ayé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni ó máa rẹ́rìn tí wọ́n á ṣe bí ọ̀rẹ́ jẹ́ pé lóòótọ́ ọ̀tọ̀ ọlọ́run ò gbẹbọ ni ṣé pé ńgbà tán bá rẹ́rìn sí ọtán tó bá yẹ̀yìn padà báyìí wọ́n á gbàdúrà bí kò pọ̀sẹ̀ pé ń tọ̀hún sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe rí nìyẹn bí ilé ayé ṣe rí nìyẹn ló fi jẹ́ pé ńgbà tó bá ti ń gbàdúrà ọlọ́run gbé mi sókè máa múra àwọn tí ó fẹ́ fọ̀ ọ́ lẹ́yìn ọlọ́run ńgbà tó bá ti ń gbàdúrà pé ṣọ́ọ̀bù rẹ tí ò tí ì kún yìí ọlọ́run mo fún tiẹ̀ sínú aláàánú kó tiẹ̀ ṣàánú mi kí ṣọ́ọ̀bù mi yóò kún ṣọ́ọ̀bù rẹ bá kún tó máa gbàdúrà àwọn tí ó gbàdúrà pé kó o tún padà sábúlé bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé kó o gbọ́dọ̀ múra wọn lẹ̀ ọba múra wọn lẹ̀ irúfẹ́ wọn ni máa ń fọlá pìtàn wọn máa ní sọ pé when I was in kínní ọlọ́run o aṣáàdúpẹ́ mi kò múra ọ̀tá lẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín nígbà tó bá ti di pàwọ̀ èèyàn ti ń mókè dẹ́ẹ̀dẹ̀ díẹ̀ ti di pé o ti ń gbìyànjú láti jẹun tó wọ̀ ọ́ o ti ń gbìyànjú láti kúrò nígbé ayé tó ń gbé lánàá tàná tó ti tí ìgbé ayé tòní ẹ̀ tó ti bẹ́tà ju tàná lọ ìgbà náà lèèyàn máa gbìyànjú láti máa step up láàrin àwọn ọ̀tá torí pé bó o bá ṣe ń step up nínú rí bẹ́ẹ̀ náà lèyìn náà tún máa step up nínú bí bó ṣe rí nìyẹn bọ́rọ̀ kì í ṣèpè èpè kọ́ ṣàṣàṣì kọ́ bílé ayé ṣe wà nìyẹn bọ́lọ̀ ń ṣe dáa nìyẹn pé ẹni tí òye ayé bá yé dáadáa tó fẹ́ ṣèdánwò ayé tó sì fẹ́ pààsì fẹ́ ẹni bẹ́ẹ̀ bó bá ṣe ń gbàdúrà láti tẹ̀ sọ́wọ́ iwájú ó yẹ kó máa gbìyànjú náà láti gbàdúrà kọ́lọ́n kó fún un ní ọkàn akin kọ́lọ́n kó fún un ní ọgbọ́n àtinúdá kọ́lọ́n kó fún un ní ìmọ̀ àti òye èyí tí ó fi jàjàbọ́ lọ́wọ́ àwọn ọ̀tá mo sọ fún yín bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ mo tún sọ̀rọ̀ kan náà nígbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí mo ní ṣe gbogbo ogun tó máa ń jàyàn náà ló ní ṣe pẹ̀lú ogun ìdílé wípé nígbà míì tí èèyàn bá gbàdúrà àwọn àfáà tó ń bá báyàn bẹ́lọ́n àwọn pásítọ̀ lọ sórí òkè tí wọ́n ṣe ìṣòro láìmọye ìgbà nígbà táwọn oníṣẹ̀ṣẹ̀ táwọn náà ṣe tí wọ́n lọ́lọ́kùn òjọ̀kan tí wọ́n gbé ẹbọ wọ́n soríṣiríṣi ìpèsè ìbọn lẹ́yìn ọ̀rẹ́ yìí kọ̀ bí òyìnbó fẹnu ọkọ̀ sọlẹ̀ ní kì í ṣe pàdúrà yẹn ò gbà rí gbogbo ìṣòro tó ń wá lásìkò yẹn nítorí àti ṣínà torí pé ńgbà ẹ rí dúdú tó wà lókè yìí nígbà tí ó bá fi tó bí aago 12 aago kan sìn gbogbo àti dúró bírímù nígbà tí ó bá fi da aago 2 òwúrọ̀ sí aago 8 ńkọ́ dúdú yẹn á ti di funfun lọ́pọ̀lọpọ̀ ẹ̀gbà nígbà míì sọ́dọ̀ àwọn ẹ̀dá tọ́lọ́run dá sáyé tó di pé funfun yẹn wá dúdú yẹn ní òtún kọ́kọ́ pọ̀ mo ló fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ní ó lana mo ti sọ lórí ètò yìí náà rí mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí ó gòkè láyé tí ó jẹ́ èèyàn láyé àwọn tó pọ̀ jù ló jẹ́ kí ògo làkàkà ni wọ́n gbé wá sáyé ṣàlàyé ògo làkàkà fún yín mo ní àwọn atẹrọ̀fọ̀ dìde tó jẹ́ kí wọ́n ṣe wàhálà gan nípa àwọn ó pọ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ni máa nípa oh my god there will be more scars but less stars fún èbó yẹn ò rújú scars làpá stars òun ni ìràwọ̀ tòun ti ògo àpá yẹn máa pọ̀ scars máa pọ̀ more scars but less stars irú àwọn èèyàn yẹn ló pọ̀ láyé ọmọ ológo lè lágbára lórí gbogbo nǹkan kan lágbára lórí ọ̀tá ni o lágbára lórí aláròká ni o lágbára lórí àwọn tí ó gbìyànjú láti fà á sílẹ̀ ni o lágbára lórí gbogbo àwọn tó ń gbìyànjú láti jẹ́ kí náà rẹ̀ kú lójijì ni o lágbára lórí gbogbo àwọn tó ń gbìyànjú pé kí bísíǹsì rẹ̀ tó ti ń triumph tó ti ń flourish yìí kó sì dúró wá pé lẹ́ẹ̀kan náà ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìdí rèé tó fi jẹ́ pé tó o bá ti ń gbàdúrà ẹ̀ lọ síwájú máa gbàdúrà àwọn tí ò ní jẹ́ kó o tẹ̀síwájú Mr Quality òun lórúkọ mi ẹ̀yin ò ní kú àwa náà ò ní kú níkànnì yìí á wàá fi àìkú á fi dẹ́gbẹ̀rà